ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ farada fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀ inú fídíò tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi wa ọ́ tún pẹ́ẹ́pẹ́ àti tó bá ń gbà sí pẹ́ẹ́pẹ́ rẹ̀ òun ló tún ní fídíò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀ wò ó. ẹ ká sojú abẹ́ kó. ọmọ yọyọyọ lásìkò òjò bá ti ká tọkọ-tìyàwó mọ́lé wọn kúkú múṣẹ́ léṣe ìsìn tó bá rí ń bẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire bí ẹkú dédé àkókò yìí àjíǹde àárọ̀ máa jẹ́ fún wa àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ tèmi Àjàó àròyìn rèé Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá alábàbà ọlọ́rọ̀ ṣe ẹ̀kẹ́ ni mo máa dó fọ́tìlẹ̀ gbàngbàng mo rí fọ́nrán kan nínú ilé ìtọ́jáde láti Ìlọrin tí wọ́n sì tún fi dá wa lójú pé àtẹ̀jáde ó jáde ìpinnu àwọn ó jáde lórí ẹ̀ fọ́nrán ọ̀hún ló dá lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti ìró ẹkùn ńkọ̀pẹ́kọ̀pẹ́ náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìró ẹkùn nílùú Ìlọrin àwọn agbẹjọ́rò kan ni wọ́n wá jáde àwọn agbẹjọ́rò tẹ́ ti mọ̀ bí ẹ mọ owó náà ni àwọn agbẹjọ́rò tá a lè pè ní ọlọ́pàá ànábì nílọrin àwọn agbẹjọ́rò tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ tó bá ti rọ̀ mẹ́sìn Islam nílọrin àwọn ni ẹ bá lọ́wọ́ wọn àwọn ni ẹ bá lẹ́nu wọn àwọn ni wọ́n máa ń pè láti dìde gbìjà ẹ̀sìn Islam nílọrin ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sún màálù jánà Ìlọrin ni bọ́tì níbi ọdún bíi mélòó kan sẹ́yìn ìlú Ìlọrin dèlò jàgídíjàgan torí pé òwò tí ọ̀kan wọn ni wọ́n ń yọjú sí ntí ògùn wọn lápá tí ògùn wọn lẹ́sẹ̀ òun náà ni wọ́n ń torí ẹ̀ tó kó wálé sí ọlọ́sùn ń bọ̀ sun ẹ̀ ló ṣe bọ̀ sun jẹ́ gbàgbé Ìlọrin ọ̀hún náà ni wọ́n ti dáná sunlé ìyá ọlọ́sùn kan nínú ọdún tó kọjá lọ yìí ọlọ́lé ọdún àbí kó tó dé náà ni wọ́n dáná sunlé ẹ̀ ilé tó ti kọ́ more than 20 years Ìlọrin tó ti ń gbé látọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn àfáà àkọ́kọ́ wá bá àwọn sì pàdé o nínú pàdé àwọn làwọn ti fẹnu kò pé kí Ọ̀ṣun ó kúrò ní agbègbè àwọn o torí pé bí ọba dẹ̀ lọ òun lòun ọ lọ bí ọba dẹ̀ lọ nítorí bá rí lẹ́yìn ẹ̀kọ́ mọ́ faramọ́ ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo ni mo gbọ́ tí Yorùbá wí òwò kì í fún òwò lọ́rùn mo gbọ́ táwọn baba ńlá baba wa sọ ẹ̀sìn tó bá wu ẹ̀dálẹ̀dá sìn láyé tìlú Ìlọrin pẹ̀lú àwọn mùsùlùmí kọ̀ọ̀kan láàrin wa ńlọ́jẹ́ kàyéfì onígbàgbọ́ pé kẹ́ni tí ń ṣẹ̀sìn Islam ọmọ ṣe onígbàgbọ́ pé kẹ́ni tí ń sọ̀rọ̀ ọmọ ṣe àwọn èèyàn ká tiẹ̀ mọ́ kọrin kan gbà kan àwa ó sọ̀rọ̀ ilé wa o 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 ẹ̀sìn kan ò pé ó yé ẹ̀sìn kan ò pé káwa má sọ̀rọ̀ àwa ó sọ̀rọ̀ ilé wa o. meanwhile gbogbo à ń ṣàfà à ń ṣèmọ̀ọ́mù à ń ṣẹ̀sìn yìí kálukú wọn náà ni wọ́n máa ń padà sílé bọ́rọ̀ bá ti débi líle. Are you telling me pé kò sí Christian tàbí Muslim tó ti bọ́rọ̀ ẹ̀ débì kan tọ́ba dékòríta kò yé mi tí nǹkan lọ́jú pọ̀ bí ẹsẹ̀ télọ̀ tí wọ́n wá pé ẹ padà àlẹ́ ẹ̀rí fẹsẹ̀ lé tọ́. Are you telling me pé kò sí tó sì jẹ́ pé gbà wọ́n fẹsẹ̀ lé tọ́ lóòótọ́ àfi bí ẹni pé ẹsẹ̀ lé ló fi bẹ̀ ní bùkátà wọn bá sì bí yálọ̀ náà wọn bá sì là níṣòro wọn bá sì lọ ní tí wọ́n torí ẹ̀ lọ náà bá sì rọ́nà àbáyọ sí i bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kí wá ló dé èmi lọ́sẹ̀lẹ̀ tá à ń fi ń tanra wa mo pa ayàwó tanra wa now
àwọn oníṣẹ̀ṣe ti lélẹ́yìí àwọn ò pé kírísítẹ́nì ọmọ lọ chọ́ọ̀chì, wọn ò pé kí mùsùlùmí ọmọ lọ mọ́sálásí, oníṣẹ̀ṣe kan kò tí ì ṣe bẹ́ẹ̀ rí. ntí ọba wọn ni wọ́n máa ń gbọ́ ntí wọn, ntí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ ni wọ́n máa ń tẹ̀lé. wọn ò tí ì lè rí ẹni tí ń bọ̀ Ògún kọ́ lọ dó sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday, lè rí ẹni tí ń bọ̀ Ṣàngó kọ́ lọ dó sẹ́nu ọ̀nà mosque lọ́jọ́ Jímọ̀. rárá o, wọ́n á fi kálukú lẹ̀ láti ṣe tiẹ̀. ẹ̀ ń bá wá lòun ó di wọn lọ́wọ́ tiwọn náà ni wọ́n máa ń bínú sí. so Barrister yìí ni wọ́n ń pè ní Barrister US Imam. àwọn ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún síta, àbí kápẹ́ nìkan fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé lórí ọ̀rọ̀ Irú Ẹkùn tí wọ́n ṣèfilọ́lẹ̀ rẹ̀ nílọrin kọ̀pẹ́kọ̀pẹ́ pé ìyàwó wọn kọ sí, wọ́n sì láwọn ọkọ̀ àkankan tí àwọn ọkọ̀ àkankan tó dáa sí wípé àwọn kórìíra ajá, àwọn sì kórìíra alájá. Sunday Igboho lalájá tòró ń lónìí Irú Ẹkùn, Irú Ẹkùn òun lajá. àwọn ò gbà ti Sunday Igboho, àwọn ò sì gbà tajẹ́ tó mú dání. ọ̀rọ̀ táwọn sì ń sọ ohun lóòótọ́ làwọn ọ̀gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. Ìlọrin àtọba wọn gbé ìgbésẹ̀ fúnra wọn, ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ táwọn dálẹ̀ àwọn náà gbé ìgbésẹ̀ tàwọn. alright, mo wá ní kí wọ́n tiẹ̀ tó gbé ìgbésẹ̀ ẹja ọkọ̀ la nǹkan bíi mélòó kan yé wọn ká sì láyéra wa. ṣe rí bó ti wù kí ẹ̀dá ó rò ó sí tàbí bó ti wù kí ẹ̀dá ó sọ ọ́ sí, àwa tá a rí ilé ayé gbé làwa tá a lẹ́sìn. mo fọlọ́ ń búra, àwa gangan la rí ilé ayé wá, because àláyò ànípọ̀sìn. I love myself for not being religious. wọ́n bí mi nínú Christianity ṣùgbọ́n mo nígbàgbọ́ nù kankan, nígbàgbọ́ nù tán pè lẹ́sìn, ṣùgbọ́n mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún gbogbo ẹ̀sìn. mo respect Islam, mo respect Christianity, mo respect àwọn alábàáláyé gan rẹpẹtẹ, because majority àwọn alábàáláyé ni wọ́n ń ṣe gbòógì tí ń mú ọ̀ràn kò lára wa, tí ń mú àrùn kò lára wa, tí ń mú àìsàn kò lára wa. ǹjẹ́ o ní Jésù tí ń pe Jésù, n ò rí bí wọ́n ti wo àìsàn rí yàtọ̀ sí propaganda lórí TV. ǹjọ́ àti ń fa láìlá ìlànláò láìlá ìlànláò láìlá ìlànláò. àrùn ẹ̀tẹ̀ torí ẹ̀kọ́ lọ lára èèyàn. bẹ́ẹ̀ bá wá ráàfà tàbí máàmù tàbí ẹlẹ́sìn kan tí ìṣẹ̀sìn ìbílẹ̀ either Christian or Muslim, bó bá tọ́jú aláìsàn ẹ lọ wọnú yẹ̀wò ẹ̀wò ó ń po nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan. ìbáàjẹ́ àwọn tí ń gún ọṣẹ white ń gbé lọ rọṣẹ joy kan wá ẹ lọ rọṣẹ lọ́ọ̀sì kan wá ẹ lọ ra kínní kan wá, wọ́n ń gún nǹkan kan mọ́ iná ń fún yín pé kẹ́ ẹ lọ́ọ́ fi wẹ̀. so ìṣẹ̀ṣe náà ń pè yẹn, kò síbi tán Bíbélì ti sọ wípé ẹgún ewé kínní kan mọ́ egbò kínní kan kẹ́ wá lọ́pọ̀ mọ́ kínní kan kẹ́ wá fi ṣàgúnmu àbí ṣàṣejẹ tàbí máa fi para náà, kò síbi tán ti sọ bẹ́ẹ̀. alright, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. làwa tá a rí ilé ayé wá làwa tá a lẹ́sìn, because n bá fẹ́ fẹ́yàwó sí ní ìsìn n ò ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ pé are you a Christian or Muslim, torí kò sí èlé tí mo fẹ́ pajẹ́ ń bẹ̀. ìbá jẹ́ Christian all welcome, ìbá jẹ́ Muslim all welcome. bó bá tún wù mí mo tún lè jọ́ máa lọ ṣọ́ọ̀ṣì, bó bá wù mí mo tún lè jọ́ máa kírun. mo fọlọ́ ń búra, torí pé mi ò lọ ṣọ́ọ̀ṣì ò túmọ̀ pé sípẹ́ tí ń lọ ẹbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ò gbọ́dọ̀ lọ rárá. ẹ̀sìn bá bọ̀ gbọ́ mọ́là. àìlọ ṣọ́ọ̀ṣì tèmi ò túmọ̀ sí pé ọmọ mi ò gbọ́dọ̀ lọ. àìkírun mi ò túmọ̀ sí pé ìyàwó mi ò lè mú àgé kó ṣàlùwàlá kó kí wákàtí 5 ẹ̀ lójúmọ́. ẹ̀sìn tí ẹnu, ìgbàgbọ́ tí ẹnu. so mùsùlùmí máa ń pé ọmọ mi ò lè fẹ́ lẹ́sìn kiri yó. àwọn kírísítẹ́nì kankan náà máa pé sọ̀wárí èèyàn gidi nínú ṣọ́ọ̀ṣì mọ́, ò rí kírísítẹ́nì ẹgbẹ́ tó lè fẹ́ mọ́. ó sì á jẹ́ àwọn ẹlẹ́sìn kejì lọ́wọ́ lọ́ ń fẹ́, wọ́n máa pèrè àwọn ẹlẹ́sìn kejì. gbogbo àwọn nǹkan yẹn discrimination ni, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. so mo wá rí fọ́nrán ọ̀hún, mo bá fọ́nrán ọ̀hún pàdé níbi tí Barrister ọ̀hún ti sọ̀rọ̀. n ò wá fẹ́ lu àmì fàágùn, mo fẹ́ play ọ̀rọ̀ wọn kí n sọ gbólóhùn méjì péré kí n sì yẹ̀bá kúrò lórí ìtàkùn ayélujára, kémi ọ lọ fi bẹ́ẹ̀ kẹ́ lílẹ̀ gẹ́yìn náà re fi bẹ́ẹ̀ kẹ́ lílẹ̀ ká lè máa múra ṣẹ́ tọ́lá. wẹ́rẹ́dìwẹ̀rẹ̀ ọdún yìí tó ń parí lọ,
ìwọ̀nba tó kù kọ́dún ó parí mọ́ ń rawọ́ ẹ̀bẹ̀ sólòdùmarè má jẹ́ ń bọ́ ọdún lọ tọmọtọmọ ọdún ìparí lọ oṣù keje ti fẹ́ tẹnubọ́pó kọ́lọ̀ wọn má jẹ́ kó parí lẹ́yìn wa àmì là á ṣe alright ẹ farabalẹ̀ bí ìyàwó tó fún ọbẹ̀ dájọ́ ẹja gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí lo and behold wọ́n ní right sí opinion àti decision wọn ṣùgbọ́n lọ́kàn tèmi àdẹ̀tún lè sọ bẹ́ẹ̀ ẹ ń bá ti jẹ́ agbẹjọ́rò tàbí ẹni tó jẹ́ ẹni tó ń gbè fúnjọba mi rò pé ó yẹ kí wọ́n ó fèsì ẹ̀sìn kan àtún wá lè sọ pé olóòṣà ṣe sòòṣà rẹ̀ bó ti wù eégún fẹ́gún òòṣà fòòṣà bó bá ti rówó lóró ni ó ṣe nǹkan ẹ̀ so mi ò blame wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká la nǹkan tí ò yé wọn nínú nǹkan tí wọ́n sọ ṣé lóòótọ́ nìgbòho ṣe tí wọ́n ló ṣe lóòótọ́ nìrú ẹkùn ní àjẹ́ńdà míì ẹ já gbọ́rọ̀ lẹ́nu oníkàn kó dún pọ̀n. ẹ bá wa dárúkọ yìí sàn àti bí ẹ ṣe jẹ. aṣọ lọ́ọ̀yà ní bẹ lọ́rùn. Salama orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad. ẹ má bínú ọjà rẹ. ẹ bá wa dárúkọ yìí sàn àti bí ẹ ṣe jẹ. aṣọ lọ́ọ̀yà ní bẹ lọ́rùn wọn o wọ́n kọ́kọ́ ṣe àwùsọ̀bẹ̀ láì mìíràn ṣètàn rọ̀jìm kí wọ́n tó lè sọ̀rọ̀ kan tó lè dárúkọ ara wọn lásán. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni Dédé Abọ́lájí Àjàsà. lọ́ọ̀yà lẹ́ni yẹn náà àwọn méjèèjì náà jọ máa ń represent àwọn ẹgbẹ́ Ìlọrin kan gbà náà ńgbà tí wọ́n ń bá ta lọ́lọ́run fàjàngbọ̀n. tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ìlọrin Heritage Preservation Foundation ńlẹgbẹ́ wọn tí wọ́n dá kalẹ̀ ni wọ́n ń gbẹnu sọ̀rọ̀ fún wọ́n ti sọ clearly báwọn gbẹnu sọ fún gbogbo ọmọ Ìlọrin. ó tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrẹ́ ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation títí wa tó ṣe é gbé àṣà àti aládà Ìlọrin náà là á fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà àfaramọ́ a sì gbàdá gbé jáde láìpẹ́ pé àfaramọ́ andinu yẹsà. ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ faramọ́ lójú. ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ọkàn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni. now ẹni tó dá ìrù ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ wípé divisionist ni nǹkan mélòó ni Sunday Igboho ti pín nẹ̀sàn-án ilé ayé la ti bá a káwọn èèyàn wà ní orílẹ̀-èdè kan kó orílẹ̀-èdè ọ̀hún wọ́n mọ̀ ṣe tí wọ́n ń fẹ́ èèyàn ń kó nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí mi àtìrẹ́ni tó kó nínú ẹgbẹ́ òṣèlú kan tó tún lọ dá mi lẹ̀ it's as simple as that àti orílẹ̀-èdè tó jáde kó nínú orílẹ̀-èdè it's as simple as that ìyẹn ò tí ì sọ ẹni yẹn di divisionist agitate ìyà ń jẹ wá nínú orílẹ̀-èdè yìí ìfẹ̀míṣòfò ọ̀pọ̀ jù nínú orílẹ̀-èdè yìí ìpúrọ́mọ́ ni tako ni ọ̀pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìyanijẹ́ pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìgbénipa pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìfinisọ̀fà pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìyà ń jẹ mẹ̀kúnnù nínú orílẹ̀-èdè yìí ọ̀nà wo la fi lè bọ́ nínú ìyà tí ń jẹ wá yìí ọ̀nà wo la fi lè bọ́ nínú ìyànjẹ yìí ò ní wípé àwọn ẹ̀yà tó kù tá à ń bá gbé tá à ń bá ṣe tá à ń bá lò wọn ò bá wa lára mu ìwà wọn ọjọ́ ti wá èrò wọn ọjọ́ ti wá ìlépa wọn ọjọ́ ti wá àṣà wọn ọjọ́ ti wá ìṣe wọn ọjọ́ ti wá èròǹgbà wọn ọjọ́ ti wá ìmúra wọn ọjọ́ ti wá. ókè àwa discover wípé
tìpátìkùkù wọn fi kó gbogbo wa papọ̀ wọ́n máa fi tìpátìkùkù kó wa papọ̀ a lè fẹ̀rọ̀ wẹ́ẹ́rẹ́wẹ́ ẹ̀rọ̀ wọ́ọ́rọ́wọ́ ká fi túra wa ká kí kálukú sì dúró lọ́tọ̀ọ̀tọ̀ kálukú jókòó lé bàbá ẹ̀ kí ìgbésí ayé wọn lè tẹ̀síwájú eléyìí ò tí ì sọ Sunday Igboho di divisionist so mò ń sọ fún Barrister yìí kó máa yé wọn pé ẹnikẹ́ni tí ó bá ti lè béèrè ẹ̀tọ́ ẹ̀ ẹrú ru onítọ̀hún ó sì títí dalẹ̀ tí nǹkan bá tọ́ sí ọ tó rẹ̀ mọ̀ pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ you can as well ask pé kí nìdí tí ò fi rí bó ṣe yẹ kó rí o pé bọ́yá ẹ jẹ́ ń jókòó lé bàbá mi kò sí ní tó bá rí ń bẹ̀ o. ní tí tó sàn ń fọ̀rọ̀ nípa bí wọ́n sì fọ́ Nàìjíríà òun ló ń champion. bí wọ́n ṣe fọ́ Nàìjíríà tí Nàìjíríà ò bá dùn tí Nàìjíríà ò ṣeé gbé kò burú bọ́n bá fọ́ tọ́n bá fọ́ Nàìjíríà kì í ṣe pé kí Nàìjíríà ò lè bàjẹ́ kò sẹ́ni tó sọ pé kógun ó wáyé ní Nàìjíríà n tá ń béèrè fún ní Nàìjíríà ni pé ẹ jẹ́ kẹ́ mọ́ ọ lọ lẹ́mọ́ káfí ọ lọ láfè ìgbà náà làlàáfíà tó lè wà fún wa ìgbà náà làlàáfíà tó lè wà fún wa tọ́n bá fọ́ Nàìjíríà ibà àwọn ará òkè ọya dúró sókè ọya àwọn tí east ó dúró sí east àwọn ti south west ó dúró sí south west kálukú ọmọ àtúmọ̀ bára wa ṣòwò pọ̀ a tún lè máa fẹ́ mọ ara wa gan a tún lè jọ máa ṣoríire papọ̀ pé a pínra wa níyàwó túmọ̀ sí wípé a lè jọ ṣàṣe papọ̀ mọ́ gẹ́gẹ́ bí Barrister èmi rò wípé yẹ kí bàbá yìí ó lóye jù bẹ́ẹ̀ lọ and is someone that I respect so much mo ń sọ̀rọ̀ nípa Barrister yìí ó wà very very intelligent but tí wọ́n bá wà intelligent tó bá wà religious kò sí bí ó ṣe ní máa gbọ́ àwọn èèyàn kan tàbí kò sí ní bí ó ṣe ní máa wà bias lọ́pọ̀lọpọ̀ ọgbà so to the best of my understanding sir Barrister ni mo ń sọ fún o àtàwọn tó bá tún nírú èrò bẹ́ẹ̀ Sunday Igboho is not a divisionist Sunday Igboho is an agitator is a liberator ó wá liberate àwọn èèyàn ẹni ó wá òpin ojú wọn sí tí wọ́n fi gbọ́dọ̀ rò pé dídá dúró ni yóò ran ìran àti ẹ̀yà wa lọ́wọ́ kò sí ní tó burú ńbẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu ṣùgbọ́n majority yín ríra yín gẹ́gẹ́ bí Fúlàní àáfàá kan láàrin wọn kí lorúkọ bàbá oníláwàní ńlá yìí Habib Lagbaji ó jẹ́ oyé wa wípé Sudan ni ìran bàbá ńlá bàbá òun ti wá mo ní fídíò ẹ̀ lọ́wọ́ mo lè sọ categorically lórí ìtàkùn ayélujára pé Sudan làwọn ti wá ó ní ìran Sudan ni ìran bàbá àwọn ti wá Imam Fabi ńlọsọ̀njọ́ ní pé Mali làwọn ti wá ń tiwọn ní ìran bàbá àwọn ti wá bàbá dẹ̀ sọ àwọn èèyàn kan mọ̀ bínú ni ṣùgbọ́n gba táwọn tí wọ́n wá láti bẹ̀ ò fi pamọ́ ẹni tí ìlú ẹ̀ ò bá dání mọ́ fi pamọ́ ìran bàbá ńlá bàbá wọn ni wọ́n sọ kì í sì rántí wọn àwọn ti dọ́mọ Ọ̀fà àwọn ti dọ́mọ Ìlọrin ní ìsìn ṣùgbọ́n ìran wọn Mali wọn ti wá majority wa náà sọ pé ìran wa Ilé Ifẹ̀ láti wá kò rújú. Yorùbá nation Yorùbá ìtìmọ̀ yẹn it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. ìtòyìn máa bá ń champion Yorùbá nation kò túmọ̀ sí pé ó ń tọ́ òun ní làákàyè mọ́ Nnamdi Kanu champion Republic of Biafra àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Anthony Enahoro Nnamdi Azikiwe Tafawa Balewa àwọn náà champion independence fún Nàìjíríà bí wọn ò bá champion independence fún Nàìjíríà ta ni ó máa jàǹfààní independence nísìnyí sí bá bí òyìnbó làbá sì wà àbá sì máa tẹrú bóyá bá ti tọ ọ̀pọ̀lọpọ̀ nínú yín gan lẹ́rú sókè òkun ta ló mọ ibi tẹ́ ẹ̀ bá sọlẹ̀ sí ta ló mọ ibi tẹ́mi ìbá sọlẹ̀ sí bóyá inú oko òrèké kan ni ìbá wà tí ìbá ti máa roko who knows so ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé ó tó ọmọléèfé alùbàtà ìdarin ẹ̀yin èbó ẹ̀ máa padà lọ bí ẹ ti wá àwa náà ti lọ́gbọ́n àti nímọ̀ àti lóye tá a lè fi ṣèlú wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sunday Igboho náà ṣe jẹ́ tá a bá sọ pé káwọn Haúsá máa padà lọ kí Fúlàní ó padà sókè Ọya káyọ̀ Yíbò ó padà sọ́dọ̀ wọn káwò dúró ń bí káwọn ẹ̀yà Yíbò náà kàn develop ìlú wọn lo and behold nínú ẹ̀yà tó máa tètè progress láyé ẹ̀yà Ìgbò wà ń bẹ̀ nínú ẹ̀yà tí ó tètè progress lórílẹ̀‐èdè yìí tí Nàìjíríà bá pín lọ́la ẹ̀yà Ìgbò jẹ́ kan ń bẹ̀ bẹ́ẹ̀ náà lẹ̀yà Káàárọ̀ Oòjíire náà jẹ́ kan ń bẹ̀ and lo and behold ṣé kí n mọ́ parọ́ fún ẹ̀yà Haúsá Fúlàní tàbí kí n sọ pé àwọn Haúsá àwọn náà jẹ́ ẹ̀yà tí yóò tètè develop torí kálukú wa ló ní nǹkan àmúsọ̀rọ̀ àkàn mọ́ ni n bá àwọn Haúsá lọ́la lùbọ́sà sáwọn arálùbọ́sà mi gbin arálùbọ́sà jẹ níbí n bá wọn ní gbin ata gbin tòmátò wọn kàn mọ export ẹ̀ sọ́dọ̀ wa ni
wọ́n mọ export màálù export gbogbo nǹkan tí wọ́n ń tà ẹjẹ́ àtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń sọ ká mọ́ ṣàyàbá. so góòlù àwọn nígbà wọn ti fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn òní bí wọn láwọn ń bọ̀ wá hijack Ìlọrin àwọn kò ń bọ̀ wá. àwọn ibi tí mo ti fẹ́ liberate bàbá ìlélẹ̀ yìí wọ́n ti mix ẹ̀ papọ̀ mọ́ra wọn. Sunday Igboho kọ́ ló sọ pé ó ń bọ̀ wá hijack Ìlọrin, OPC Gani Adams ló ń bọ̀ wá gbà lọ́rin. Rárá o, Sunday Igboho kọ́. Sunday Igboho ever sọ pé àwọn fẹ́ gbà lọ́rin rí. Torí Sunday Igboho dúró bíi jagunjagun bóun fẹ́ lọ gbàlú kan fẹ́ nìkan rí. Yorùbá nation ò dẹ̀ sọ wípé a fẹ́ gbà lọ́rin. Àwọn ọmọ Yorùbá tí ń bẹ nílọrin náà ń sọ fún wa wípé a gbàgbé àwọn ọmọ Yorùbá tí ń bẹ ń Kogi ni wọ́n sọ wípé àwọn táwọn jẹ́ okun o a ti pa wọ́n ti o a kà wọ́n kún o a ti gbàgbé àwọn o a kà wọ́n kún ara wa mọ́ o ń ló jẹ́ ká máa pè wọ́n lára wa títí dọ̀la Ìlọrin Àfọ̀njá ńlọrin ọmọ jẹ́ wọ́n jọba ń bẹ o wọn ò jọba ń bẹ o igbádogóje o Fúlàní náà nísìnyí jọba lọ o Ìlọrin Àfọ̀njá ọmọ jẹ́ ìtàn tí ò lè parẹ́ ni so kí wọ́n má mú papọ̀ mọ́ra wọn OPC ló fẹ́ wá gbà lọ́rin jò ní o tán làwọn fẹ́ lé ọba kúrò kì í ṣe Sunday Igboho. àwọn fẹ́ wá jọba lọ́rin tó kìdí ń pa wá lẹ́rìn ọ̀rọ̀ tó nígbàgbọ́ àní confidence nínú the so called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. inú wa dùn bẹ́ẹ̀ ṣe ní confidence nínú ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀ and let me tell you this ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé Sunday Igboho kọ́ ní sọ wípé mo fẹ́ dá ìlú ẹkùn lẹ̀ sílùú kan ní tèmi mọ̀ sí díẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú yẹn ni wọ́n wá ń bá Sunday Igboho pé àwa náà fẹ́ nírú ẹkùn ń bí Sunday Igboho kọ́ ló sọ pé òun fẹ́ dárú ẹkùn sí Ìlọrin àwọn ọmọ Ìlọrin fúnra wọn ọmọ Kwara State fúnra wọn ni wọ́n rè bẹ̀bẹ̀ lọ́dọ̀ Sunday Igboho bàbá àwa náà fẹ́ nírú ẹkùn nílọrin ok ẹ̀wọ́ ẹ̀yìn tẹ́ bá ní interest jọ níbi tó ti kan Igboho nìyẹn àwa wà á lọ́ǹchì ẹ̀ wọ́n show interest Igboho dẹ̀ lọ síbẹ̀ láti lọ lọ́ǹchì ẹ̀ fún wọn pé ó dá owó àfìrú ẹkùn lélẹ̀ níbí o ìró Sunday Igboho bá jàgídíjàgan lọ sẹ́ni wíwà kò sọ fẹ́ nìkan kan bì kankan pé kán kó ìró ẹkùn jọ majority àwọn èèyàn ló pè majority àwọn èèyàn ló ń send message sí mi àwọn fẹ́ join ìró ẹkùn àwọn fẹ́ join ìró ẹkùn àwọn fẹ́ join ìró ẹkùn àwọn fẹ́ darapọ̀ mọ́ ìró ẹkùn kí ni nǹkan táwọn lè ṣe èmi fẹ́ jẹ́ coordinator ń bí èmi fẹ́ jẹ́ I am telling you bó ṣe rí nìyẹn so point of correction sir. That is our position as members of the Ilorin Heritage Preservation Foundation. Bẹ́ẹ̀ bá sọ pé ìwà fẹ́ ru ẹkùn nílọrin ẹ̀yin nìkan kọ́ lẹ́nu Ìlọrin èyí tó kù ń bẹ lọ́wọ́ àwọn tó kù náà lọ́wọ́ àwọn èèyàn tó kù náà síbí Ìlọrin Heritage kìnnìkan foundation ní ẹgbẹ́ tọ̀dọ̀ yín ẹgbẹ́ kan lásán lẹ́yìn you are just an association àwọn indigene tó kù náà wọ́n sì pọ̀ ẹgbẹ́ mi náà sì lè jáde wípé àwọn ń tà wọn o àwọn fẹ́ ìró ẹkùn a majority carry the vote èyàn ọmọ fapájánú kọ̀rọ̀ yàrá kan ni bẹ́ẹ̀ bá wa ṣagídí bẹ́ẹ̀ délẹ̀ nǹkan tẹ́lẹ̀ fẹ́ ìró ẹkùn níjọ́kíjọ́ tán bá jìyàn gbé ńlọrin kí Sunday Igboho mọ́wọ́ ti gbọ́n dòkọ́ mọ́ wòran kí gbogbo ọmọ Yorùbá ó sì fi ń lẹ̀ kẹ́ mọ́ da tán gbogbo òjínigbé títí lọ́pìnlẹ̀ Kwara ká mọ́wọ́ lẹ́rán ká mọ́ wòye kí Sunday Igboho ọmọ mutí nínú ilé ẹ̀ ẹni ta ni ó yá ni lówó tí ó yá ni kò fi á jẹ gbèsè ni ìyí tó yá ni ọ̀fàṣìrí ó tú ni bọ́ bá wá ǹtí lọ́ fẹ́ ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀ bá sì ní ọmọ wá ǹtí ló dín wàhálà rẹ̀ kù yóò rèpo sọ́pọ̀lọpọ̀ mọ́tò yóò kó mọ́tò tẹ̀léra wọn yóò káwọn èèyàn tẹ̀léra wọn òní ọ̀bọ wọn òní ọ̀ràn tí wọ́n jẹ òní òṣèlé òní òṣètò ọ̀hún. àwa sọ́wọ́ àrọ̀rùn kákúnlẹ̀ fínsà gbé òkété ń bẹ́ẹ̀ nù sàyè ẹja fin kọjáde fúù ká dáná sí ẹ dáná sí ọyẹ fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ fúù kákúnlẹ̀ dẹ́sà kákúnlẹ̀ pòkété inú ẹ̀ kákúnlẹ̀ tà ká tún wá kúnlẹ̀ gbowó ẹ̀ kò possible bẹ́ẹ̀ ó ń tọ́ òrìlé ayé wa so èèyàn ibẹ̀ yẹn soríire èèyàn ibẹ̀ yẹn nísinmi èèyàn ò kí ń bẹ̀ yẹn ní àlàáfíà bẹ́ẹ̀ bá sọ pé àlàáfíà ara yín ti pọ̀ jù kò sí wàhálà àwọn ọmọ wo ìran ni ń bí gbà tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ oríire everybody dìde
everybody bẹ̀rẹ̀ sí ní pariwo here and there rárá o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ìjọba gbọ́dọ̀ gbé gbèsè gómìnà Ṣèyí Mákindé o Bọ́lá Tinubu o lọ́tún lọ́sì ariwo gbàlú kan kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gómìnà gbé gbèsè ìjọba àpapọ̀ gbé gbèsè at the end of the day ara wọn mọ wa padà majority èèyàn ní bẹ nínú igbó nípínlẹ̀ Kwara tí wọn ò tí ì rí dòní ǹjẹ́ ẹ mọ iye èèyàn tó ti sanwó ransom ní Kwara state lónìí nbọ́ba kan ló tún san ransom tán tó padà pa ó tún padà kú sákóló ó ti kú wọn ò sọ àwọn èèyàn sì tún gbé ransom lọ wọ́n tún gbà á so to the best of my understanding ẹ̀yin kọ́ lẹ́ sọ pé Sunday Igboho mọ̀ wá sí ìpínlẹ̀ Kwara and again tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Kwara Ìlọrin nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí agboolé yín nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí nílọrin nínú ẹgbẹ́ yín nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí nílọrin kì í ṣe ní gbogbo Ìlọrin ká tó wá sọ pé máa gbẹnusọ fún ìpínlẹ̀ Kwara sẹ́yìn lẹ lọ fà ni sẹ́yìn lẹ làwọn ilẹ̀ yín lẹ lòró ni ẹ̀yin làwọn ìpínlẹ̀ tó kù ní ọ̀fà ni ní Kwara state ni. gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan à sọ̀rọ̀ fún lọ́rin à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwọn aṣojú pé position títí wa wo a sì padà gbé jáde a sì. kí ni relevance foundation yín nílọrin kí ni relevance foundation yín lórílẹ̀‐èdè Nàìjíríà. ìgbésẹ̀ tó bá yẹ ká sí gbogbo ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. irọ́ o má ṣe tuntun mẹ́lẹ́tò pẹ̀lú mi má ṣe tuntun mẹ́lẹ́tò pẹ̀lú ọ̀rẹ́ mi òbò rẹ lọ́ọ́ fara mú o lọ́ọ́ fọwọ́ mú o má dòmí má dọ́rẹ́ mi o tiẹ̀ lọ́ọ́ lẹ̀ ń plásítà o àfẹ́ wọn nílọrin kò wọlé àwọn ẹgbẹ́ yìí ò fẹ́ wọn nílọrin àwọn ẹgbẹ́ mi lè fẹ́ wọn ńlọrin torí ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ mi rògbọ́n jí ọmọ yín gbé rògbọ́n jí àwo yín gbé wọn ò sì jẹ́ yín gangan gbé so àwọn tí wọ́n ń yọ lẹ́nu tí wọ́n ń jí gbé àwọn eléyìí lè sọ pé ẹ wo ẹbọ kéékèèké ní gbalá ìkúlà àwa fẹ́rù ẹkùn àwa fẹ́ Sunday Igboho àfẹ́ wọn ní Kwara yẹn kò lè wọ́ọ̀kì láéláé torí pé ìlú tí ń bẹ nípínlẹ̀ Kwara pọ̀ gan so majority wọn dẹ̀ ní Yorùbá ni wọ́n so ẹ̀yin tá ẹ̀ lè gbẹnusọ fún lọ́rin ò lè gbẹnusọ fún ìpínlẹ̀ Kwara lọ́fà wọn lè gba èrò ẹkùn láwọn ìlú tó kù ní ìpínlẹ̀ Kwara wọn tiẹ̀ ti gba ní kìsì pọ́n lè gbà wọ́n ti gba èrò ẹkùn. nígbà tó jẹ́ pé wọ́n ti wá láti ti tẹ́ pé lọ́ọ́ gan wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. ó ti wá already wọ́n ti inaugurate ẹ̀ already. pẹ́à so kí wàá ní ó ṣẹlẹ̀ ó ti wá ó ti jókòó ó ti dúró wọ́n ti tẹ́wọ́ gbà á ẹni tí ò dùn mọ́ lókù tí ọmọ sanrí mọ́lẹ̀ eléyìí ò nira. báyìí nǹkan. kò dí wa lọ́wọ́ láti ìgbésẹ̀ títí wa kò dí wa lọ́wọ́. medicine after death lélẹ́yìí àwọn tó ti rán yúnífọ́ọ̀mù àwọn tó ti múra bí ọmọ ogun ta ni ó dá wọn padà ta ni ó stop wọn ta ló ń tọ̀hún ta ni ó dá wọn padà dey play my fan. láti ìgbésẹ̀ tá a bá fẹ́ ṣe because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní láńsẹ̀nsì ní Kwara lọ́kà wa wọ́n lè máa lọ ṣe gbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile lọ́kà wa wọ́n lè máa lọ ṣe gbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ní náà ní objective wọn ó tà fi ń wò nù. n tó sì gbé mi wá náà nù agenda divisionist wọn náà ni agenda wọn but every one of us ló expect Bọ́lá Ahmed Tinubu for second time so divisionist wà dà ń bẹ̀ ǹjọ́ wulẹ̀ ti gbọ́rọ̀ àápín ni àáyà ni lẹ́nu Sunday Igboho ní tí Sunday Igboho ń bá káàkiri nìsín ni pé báwo ni ilẹ̀ yìí ò ṣe ní dilé ogun bóò ní ìjínigbé ò ṣe ròkun gbàgbé bóò ní wàhálà àti ìdààmú tó dé bálẹ̀ wa yóò ṣe di àfihàn tẹ́gun aláré fi sọ wọ́n jí wọn gbé lónìí wọ́n gba ransom lọ́la ọjọ́ wo ló máa stop ntọ́ka Sunday Igboho nìsín nù ẹ má fọ̀tẹ̀ sí ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ o US Imam ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ gbogbo wa lọ̀rẹ́ gómìnà gbogbo wa lọ̀rẹ́ ń tó dára o ẹ má fọ̀tẹ̀ bá ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́. tó ti yé níwọ̀n ní gbogbo Ọ̀yọ́
wọ́n profile àwọn Fúlàní àwọn Haúsá gbogbo alárí gbogbo ìmọ̀. Can you imagine? So àwọn ilé náà ń claim Haúsá ni àwọn àbá ń claim Fúlàní pé Fúlàní làwọn nìyẹn. Wọ́n profile Haúsá, wọ́n profile Fúlàní. Ṣé àwọn Fúlàní tí wọ́n profile ṣé wọ́n ṣe ń tọ́da ni wọ́n profile wọn? Àwọn àtàwùsá ti jọ ń gbé láìmọye ọdún, kò síjà kò síta. Haúsá ọ̀dẹ̀ ní lọ́kàn láti lọ gbàlú ẹlòmíì. Fúlàní ló gbé jihad wọlé. Haúsá ń bá business wọn lọ ní anywhere tán bá wà kó jẹ́ góòrò lásán wọn ń tà wọ́n ní ìgbọ̀kànlé inú ẹ̀. Haúsá ni yóò fọ́ àgbọn ni yóò gbé àgbọn sórí tí ọmọ kiri àgbọn káàkiri wọ́n dẹ̀ ń jẹun nínú ẹ̀. Haúsá ni yóò gbé àgádágodo lérí tí ọmọ kiri ẹ̀ káàkiri wọ́n dẹ̀ ń jẹun lórí ẹ̀. Haúsá ní ń ta torchlight ní toríṣiríṣi ní ń ta bátìrì wọ́n dẹ̀ ń jẹun pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ní fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ yọ ẹnìkankan lẹ́nu. Láyé àtijọ́ kó kán tó máa ń olè kán tó máa Haúsá mọ yọ pẹ́ o. N ta mọ̀ wọ́n mọ́ láyé ìgbà náà ni pé wọ́n ìrìn láì kán sanwó dágà wọ́n máa ń mú ọ̀bẹ wọn dání ni. Ọ̀bẹ ọ̀nà àṣírí ẹ̀ ń bá tọ́ wọn ni o ẹ̀ ń bá fẹ́ yàn wọ́n jẹ ni o náà tó fọ̀bẹ yọ gbé búgàṣí wọn ló sì sún sẹ́yìn. So Fúlàní ló dé láàrin AK-47 lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń daran tán gbé AK-47 kọ́rùn daran kékeré àwọn ni wọ́n ń pàgbẹ́ sáàlà àwọn ni wọ́n ń jìyàn gbé tí wọ́n ń gbára ń sọ mí. So tá a bá profile wọn àmọ́ dísìn tá a profile wọn sà. wọ́n hàn wá ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá. Crisis kankan ò lè ṣẹlẹ̀ ní Kwara State sà kò dẹ̀ sẹ́ni tí ó lé ẹnì kankan padà gbogbo alájọ nílùú gbogbo alájọ nílẹ̀ yìí ìpínlẹ̀ Kwara kìí ṣe tẹ̀yìn nìkan Ìlọrin kìí ṣe tẹ̀yìn nìkan Ọlọ́run mú agara dá yín Yorùbá ní ẹni tá a mọ̀ yẹ́ tá a mọ̀ bàbá agara dá Mr. Olùsànyà dada God bless you ṣàìṣe púpọ̀ mo dúpẹ́ o. So like I said bàbá yìí ò lè sọ̀rọ̀ nípa gbogbo Ìlọrin ká tó wá sọ pé wọ́n sọ̀rọ̀ nípa gbogbo Kwara. Because in Ilorin here we are going to protect ourselves. You are going to protect yourself but ẹ lè tí protect ara yín. Kwara State wọ́n ti jíyàn gbé jù lélẹ̀ tòní tọ́mọ́nú ọdún yìí o Kwara State wọ́n ti jíyàn gbé jù ní gbogbo ìsàlẹ̀ ń bì yìí Kwara State ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jí gbé tán sì tún wà nù gbó nìsín ẹ rí wọn protect iná ṣe jí wọn gbé tẹ́ bá rí wọn protect wọn ní jí wọn gbé ṣé Madam Tóyìn Adéoyè God bless you ma ọkùnrin náà ń jẹ́ Tóyìn o bọ̀yẹ́ jẹ́ ń pè wọ́n ní Madam Tóyìn Adéoyè God bless you ma mi ní wáyìntì ẹ̀yin náà lè ra sticker fún mi ẹ sì lè ra gift fún mi mo rí pé àwọn èèyàn ò tí ì ra gift fún mi lónìí God bless you ma God bless you ma mi ní wáyìntì ẹ ra gift fún mi tẹ́ bá wò sàlẹ̀ ibi tẹ́ ẹ ti ń wò mí yẹn ẹ máa rí symbol gift pack báyìí bí ìgbà tẹ́ ẹ di nǹkan tẹ́ ẹ fẹ́ fi fún yàn lẹ́bùn tó ń róòlù báyìí ẹ lè click lórí ẹ máa fi fún mi gift àwọn sticker yẹn pọ̀ ń bẹ̀ then ẹ lè click lórí dollar sign yẹn náà yóò gbé wọn bí tí sticker wà tàbá àwọn eléyìí tí wọ́n rà fún mi ẹ lè click lórí ẹ yóò gbé lọ síbi táwọn sticker yẹn náà wà kúṣẹ́ ní mórí iṣẹ́ yá God bless you mi ní wáyé tí ẹ̀yin náà ò ní tán wọ̀ ẹ̀yin tẹ́ rà fún mi. ó kọ nílẹ̀ kan sí. orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. ẹgbẹ̀nsọ fún. táǹgbẹ̀nusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Ìlọngbẹnusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. God bless you baba. Ṣùgbọ́n táwa ń gbìyànjú àti sọ fún yín ni pé abo ara ẹni náà làbò òlú. Yorùbá sì ní a kì í rẹ́ni ìranni lẹ́rù kápọ̀rùn wọ ni o. Olóyè Sunday Igboho kò pé ẹ mówó wá kò pé ẹ móbì wá kò pé ẹ dáwó jọ kò pé báyìí ní káyọ̀ ṣe ṣe ṣùgbọ́n ó wá láti ṣèrànlọ́wọ́ fún gbogbo ìpínlẹ̀ Kwara tàbí ká sọ pé ìpínlẹ̀ Kwara ń fẹ́ ìrànlọ́wọ́ fúnra lára wọn ṣé ẹ gbàgbé aráàlú lásán ò lè déédéé kó mọ kó kádà kan pé ń bo lọ́dà kó sọ pé òun fẹ́ lọ gbèjà ara òun ni ọlọ́pàá ò mú ṣùgbọ́n ẹgbẹ́
ààbò ara ẹni làbò òlu, ẹgbẹ́ ìdáàbòbò ni ọ̀pọ̀ lóríṣiríṣi. Ìkan nínú ẹ̀ ní ìró ẹkùn, fìjìláńtì dá dúró, ọdẹ ìbílẹ̀ dá dúró, àwọn fìjìláńtì yẹn póríṣiríṣi, àwọn ọdẹ ìbílẹ̀ náà póríṣiríṣi, kálukú wọn ń béèyàn lọ dálẹ̀. Ẹ má jẹ́ àfọ̀tẹ̀ ṣe nǹkan, à ń bá wọn pàdé káàkiri lóde, wọ́n discharge duty wọn accordingly, wọ́n wà law abiding. À ń pàdé wọn lóde, wọ́n ń lo ìbọn tí ìjọba authorize fún wọn pé agbára wọn gbé. Same thing as ìró ẹkùn. Ńgbà tí ìró ẹkùn ti dé o, àti gbọ́ pé ọmọ ìró ẹkùn fàjàmọ́ ń bì kan, àbá ń ṣèyàn léṣe ń bì kan, rárá o. Wọ́n ní ìlànà tá a tẹ̀lé, wọ́n ṣetán láti tẹ̀lé ìlànà ìjọba. So why not? Tí ìró ẹkùn ò lè stay, ó ti stay already, ó ti fẹsẹ̀ múlẹ̀ already, it has come to stay. And kudos to Sunday Igboho, pọ̀mọ akínni, out of oríṣiríṣi ọ̀rọ̀, out of oríṣiríṣi ẹ̀gàn, out of oríṣiríṣi nǹkan ó sáà ní focus pé n tá fẹ́ ṣe lélẹ́yìí ó dẹ̀ ṣe, Ọlọ́run dẹ̀ fún ṣe. So bàbá Barrister ẹ fọkàn balẹ̀, ìró ẹkùn ti dé Kwara State, ìró ẹkùn ti dé Ìlọrin. N dẹ̀rù pé wọ́n disturb yín tàbí wọ́n wá síwájú ilé yín, àbá wọn sọ pé àwọn fẹ́ ṣọ́ọ̀bù lọ́dọ̀ yín. So ẹ fi wọn lè jẹ́ kí wọ́n ṣe tiwọn, ẹ̀yin náà ṣe tiyín. Ọ̀nà tí ẹgbẹ́ yín bá fi lè dáàbò bo ìlú ẹ máa ṣe, ẹ fi ràn ìjọba lọ́wọ́. Ìró ẹkùn náà wọ́n ṣe tán láti kún yín lọ́wọ́, bọ́n bá wá kún ẹ̀yin lọ́wọ́ wọ́n dẹ̀dì láti kún ìjọba lọ́wọ́. Ṣàánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o, ilé onílé wa tọ̀nù nínà wá wọlé o. Ok, mo ti ráwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti ń ra gift fún mi, tàbí yes ẹ̀yin náà lè ra gift fún mi, ẹ lè ra gift, ẹ lè ra sticker, méjèèjì ló wà nílẹ̀, méjèèjì lè máa rí ìsàlẹ̀ bí tẹ́ ti ń wò mí yẹn. Ẹ rí gift lọ́tọ̀, ẹ rí sticker lọ́tọ̀, tó bá wò yín bẹ́ẹ̀ ẹ click lórí ẹ̀ kẹ́bi ṣe kú iṣẹ́ tí mo rí iṣẹ́ ya. Gbogbo ẹ̀yin tí ẹ rà fún mi náà ò ní sanwó yín, mi níwà kankan ti inú yín, ìbànújẹ́ ò ní kàn yín, kò ní kàn bí yín. Ẹ já fi ọ̀tẹ̀ sílẹ̀ ká gbé ìfẹ́ lárugẹ, ká má kọrin kówókówó, àràbò owó mojú tìrókò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Ìlọrin tán kọ́ ń sọ ni pé ẹlẹ́bọ ni Sunday Igboho. Ilé tutù lẹ́yìn, ta ló ná lé onílékulẹ́ja tó ẹ̀yìn àfáà Ìlọrin nínú gbogbo àfáà tí ń bẹ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire? Kò sí. Ìlọrin láti rí ẹlẹ́hà tí ń ta lékulẹ́ja. Ṣẹlẹ́hà ọ̀gbẹ̀sìn ni, ibi inú ẹ̀sìn Islam lẹ ti ha, ìlódé tó wá jẹ́ pé lékulẹ́ja ló fi ń sọ̀rọ̀ ajé. Ẹ̀yin ẹ sọ fẹ́lẹ́ hàn gbé kó mọ́ta lékulẹ́ja mọ́, bọ́yé bí ò ní pa. Òwò míì tó bá mojú ẹ̀kẹ́ gbélé lọ́wọ́ kọ́mọ̀ta ẹ̀já yé tanra wa. Ọlọ́run Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ jàre. I love you all. Ẹ like ẹ follow page mi lórí Facebook, Awikonko Television, Awikonko Television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹ́jà sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ Káàárọ̀ Oòjíire bí òní wọ̀ mí o, orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire òní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjò àṣẹ o, ó dàárọ̀, òun ayọ̀ lásùn, àní tó jọ ń dojúkú. I love you. Ẹ wò gẹ́gẹ́ bẹ ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ni náà sọ, ẹ wà ní máa rí jù báyìí lọ lórí ìkànnì lẹ́yìn ó dàbọ̀.